tó ẹ kú ojúmọ́ o káàkiri ibikíbi tí àwọn ọmọ òtù òjíire bá wà lónìí. Àjíǹde ara yóò máa jẹ́ gbogbo wa o. A ní rí láburú, a sì ní gbọ́rọ̀ aburú síra wa lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá wà lónìí, ilẹ̀ eré níbi ó máa jẹ́, ilẹ̀ atura níbi ó máa jẹ́. Ẹ ní bá wọn tẹ̀lẹ̀ gbóná mọ́lẹ̀. Kí ló mú wa wá sórí ìkànnì lénìí ni àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó súyọ láàrin ìlú tó nídìí ká pàkíyèsí ara wa sí. Ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ ìtanijí, kì í tiẹ̀ ṣe pé ó dàbí ọ̀rọ̀ ìtanijí ni. A fẹ́ ta àwọn èèyàn wa jí káàkiri ibikíbi. A fẹ́ ta àwọn èèyàn wa jí káàkiri ibikíbi tá bá wà lónìí. Torí pé àwọn ìròyìn kéékèèké kan ń tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú kéèsì Rome. Ní Rome ní àti bí ìjẹrin síjẹta sánà, ìlú táwọn wí ò fararọ. Ìlú Rome ò fararọ rárá. Látàrí pé ìjọba sì tún gbégbésẹ̀ pé kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, àwọn ọlọ́pàá aláàbò, àwọn DSS lóríṣiríṣi kí wọ́n swing into action ní Edo State lórí ọ̀rọ̀ àwọn mẹ́rìndínlógún tí àwọn ọmọ Rome ṣekú pa látàrí ààbò tó mẹ́hẹ lọ́dọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti súyọ níbẹ̀ tó dẹ̀ lágbára gan. Ló mú wa wá, ló mú kéde tá a gbé wáyé. Hello ma. Hello? Yes ma. Ẹ káàárọ̀ ma. Rárá. Mo ń bọ̀ gan wá fún wọn ní kìdínsì. Mo ń bọ̀ wá bẹ́ẹ̀ mo fẹ́ wá fún wọn ní. So kọ̀ọ̀kan ló sáré wọlé fún mi, ẹnìkan tí ó ń dúró dè mí níbì kan. Ẹ má bínú sí mi. Pẹ̀lú ọ̀rọ̀ ààbò tó fa wàhálà ní Edo State yẹn, ẹ rí i pé a sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn láti bí ìjẹta wá sẹ́yìn. Kí lẹ̀ ló fa wàhálà yẹn ni pé àwọn ọmọ ìlú yẹn ti péjọba pé àwọn akótilétà yìí wọ́n ń pa àwọn nínú igbó àwọn. Ìjọba ló dá gbogbo wàhálà yẹn lẹ̀, gbogbo ẹbí yẹn pátá orí ìjọba ló wà. Òun làwa ń sọ bíbà táwọn èèyàn ń fi wá gúnlágì dánrò pé bóyá eré ni. Ọ̀rọ̀ pọ̀ gan nílẹ̀ Yorùbá ń bí. A lot of things wà tí mo rí tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ back out kúrò nínú agitation. Mo rí so many things. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn dẹ̀ sọ pé ó ń ṣẹlẹ̀ èmi náà ti ń rí. Bọ̀ irú àwa báyìí, àwa ò lè gbé àkàlẹ̀ déédéé sọ pé a ṣe mọ́ lójijì. Torí àdéhùn tèmi bá ṣe, èmi ó má déhùn tèmi ṣẹ. Màá rí pé mo tọ́ dópin. Tètè mi nìyẹn, nǹkan òun wé mi dáhùn lójijì báyìí. Even kẹ́ mọ bú yá mi, kẹ́ mọ fi kalẹ̀ mi mú, I will not listen to you. Màá kàn mọ wò yín ni. Bọ̀ kì í ṣe gbogbo yẹn lára ẹ gba ìwọ̀sí. Yorùbá aṣòro ṣe bí ìlú ilẹ̀ Yorùbá ni o. Yorùbá ló le jù nínú gbogbo ìlú tọ́lọ́run dá sáyé. Mo tó fọlọ́ búra lé lórí. Etí mi ó ti gbọ́ pọ̀npọ̀n náà yan. Ojú mi sì ti rí lẹ́nu ọ̀sẹ̀ kan sí tàǹtà wáyé. But àwa ò mọ̀ fi ṣoṣùn, a mọ̀ fi kíra nítorí àwọn èèyàn kan tán pàtàkì táwọn náà ń sojúṣe wọn tí wọ́n ń pè wá, tí wọ́n tún encourage wa. Torí tí àwa náà máa fi ẹ̀mí darí ẹ̀ lọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, a ní sásẹ́yìn. Kí ni mo rí ń bẹ̀ ni pé àwọn ará bẹ́ẹ̀ ń pariwo báwa náà ṣe ń pariwo lọ́dọ̀ wa mẹ́bàá pé àwọn Fúlàní ń jẹgbó wa
lójoojúmọ́, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa, wọ́n ń jí àwọn èèyàn wa gbé. Tí a bá dá gbogbo àwọn èèyàn tán ti pa mọ̀ nílẹ̀ Yorùbá, ká pé àti ẹ̀wà mọ̀ wọ́n rí, àkàgbọ́ pé wọ́n pa èèyàn nínú igbó wa, pé wọ́n ń jí àwọn èèyàn wa gbé. Ẹnìkan wà tó jẹ́ pé gbogbo wa la mọ̀, gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n gbé láìpẹ́ yìí, ìyẹn Ẹniọlá Ọ̀jájúní, brọ́dà wa Ẹniọlá Ọ̀jájúní. Nígbà tí wọ́n gbé èèyàn lọ́nà Kogi, ẹ máa gbọ́ o, nígbà tí wọ́n jiyàn gbé lọ́nà ní Oǹdó wá sọ́nà Kogi náà ti gbé, wọ́n wá lọ ju ẹni náà lẹ̀ ní Benin. Ìgbà tí ó jáde inú igbó Benin ló ti jáde. Ó jọ gàtí kò jọ gàtí, ṣé pé ó ti fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtí. Ó mì ń pé àwọn tí ń dágbó Benin rú yẹn náà ló wá jí Prince Ẹniọlá Ọ̀jájúní gbé. Ara wọn kan tí mi fẹ́ kẹ́ mọ́ dè ní ẹ o, inú igbó Benin yẹn ewu wà ń bẹ gan nítòótọ́. Níbi tí wàhálà wá dé wá wò bí Prince Ọ̀jájúní ṣe wá ṣàlàyé tó, gọ́fìmẹ̀ntì ò pé Prince Ọ̀jájúní dòní wípé àwọn tí ẹ fẹ́ rí kí ni o rò pé a lè ṣe lórí ìrìn àjò yẹn láwọn apá ibi tí wọ́n ti gbé ọ àti apá ibi tó ti jáde, àfàwọn oníròyìn nìkan. Ibi tí ọ̀rọ̀ yẹn ti ń ta èmi lára, òun nìyẹn títí ń ká mi lára gbogbo gbà. Bẹ́ẹ̀ ṣé wò mí tí mò ń grant kìíní mi ò strong dáadáa, but mo fẹ́ káwọn èèyàn kàn fetí gbọ́, kán dẹ̀ fi inú wọn rò ó bí kìíní yẹn ṣe lọ. Nígbà tí ẹgbẹ́ yẹn lọ́nà Oǹdó sí Kogi tó wá jáde ní igbó Benin, bẹ̀lẹ̀ ti jùlẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá pín ransom, tẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ àwọn tẹ́ fẹ́ gbà, inú Kogi lẹ́gbẹ̀ẹ́ station ni wọ́n ti gbà láàrin ara wọn. Mohammed, ibẹ̀ ni wọ́n ti gbà láàrin ara wọn. Ilé wà lára àwọn kan tó fún wa ní igbó dídí sán, tó yẹ kí ìjọba láti bẹ̀ ṣe wọ́n prepare ara wọn láti wo àwọn igbó yìí, kí wọ́n dẹ igbó yìí fúnra wọn kalẹ̀ mọ́bí tá à ń rè. Bó ìjọba ò ṣe gbogbo eléyìí, ìjọba dákẹ́. Níjọ́ táwọn ọmọ Ròmí wá gbéra pé lónìí jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀, tí wọ́n á ṣígun sí àwọn aráabí, ìjọ náà níjọba wá rí náà rí. Níjọ́ tá a ti ń pariwo àwọn Haúsá láti ọ̀dọ̀ wọn lọ́hùn nílé Haúsá lọ́hùn, wọn ò sọ̀rọ̀ rí pé àwọn ọmọ burúkú làwọn ọmọ yẹn o, ẹ má gbà fún wọn o, kàn tẹ̀ wá fi ohùn ránṣẹ́, kàn governors wọn fohùn ránṣẹ́. Níjọ́ tọ́wọ́ wá bà wọ́n ní Ròmí, ẹ wá ń fohùn ránṣẹ́ wípé àwọn ọdẹ ni. Ṣé ìyẹn máa lọ sọdẹ nílẹ̀ onílẹ̀ pẹ̀lú ìbọn láì gba ìwé ẹ̀rí, láì gba àṣẹ lọ́wọ́ ìjọba, láì gba àṣẹ lọ́wọ́ onígbó? Kí èdèdè wọ igbó wa wá kó wá máa dẹ ọdẹ ń bẹ̀ pẹ̀lú àwọn ìbọn tó lákàkì, ìbọn tí ó jẹ́ pé ìbọn tó fi ń pààyàn ni, kì í ṣe ìbọn tí ń pẹran. Kó wá lòun wá fi dẹgbó wa. Bí tí mo ti fẹ́ ká fojú inú wo ọ̀rọ̀ yẹn nìyẹn pẹ̀lú ìjọba, géèmù tí ìjọba ń play. Bọ́ èmi ò wá bá ìjọba wí, mi ò sì bá àwọn ọmọ Ròmí wí mọ́. Eléyìí tí mi wá fún òun ni pé àwọn ọmọ ìyá tiwa tí wọ́n wà lókè ọ̀yà pẹ̀lú àwọn ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ yìí, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, ibikíbi tẹ́ ẹ bá wà lákòókò yìí, Kánò lẹ́wà ní, Sókótó lẹ́wà ní, Kaduna lẹ́wà ní, Katsina lẹ́wà ní, Jos lẹ́wà ní, gbogbo àwọn ìlú wọ̀nyí, ẹ jọ̀ọ́ ẹ wá ibi tí ààbò bá wà kẹ́ lọ farapamọ́ síbẹ̀ kó tó dijọ́ Jímọ̀ tá a kírun. Information ti ń go round káàkiri, mo ti ń fi àwọn information sínú àwọn platform kan eléyìí tèmi mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹni tó bá tó mọ platform míì kó tó mọ fa àwọn mẹ́sẹ̀gì síbẹ̀, ẹ jẹ́ kó go viral, ẹ jẹ́ kí gbogbo ayé ó rí. Torí ẹ̀ ní ìkànnì yìí, lórí ìkànnì yìí, ilé tí mò ń grant yìí ò lè pẹ́ pápá rárá, torí mẹ́sẹ̀gì tí wọ́n fẹ́ kí gbogbo ayé ó gbọ́ ni. Ẹ jọ̀ọ́, àwọn Haúsá, àwọn Fúlàní wọ́n lè strike at any time, gẹ́gẹ́ bí a ṣe ń rí tí wọ́n ń prepare. Ibẹ̀ náà bí àwa ṣe àdẹ̀mọ̀ wa wọn, mo ti sọ fún gbogbo àwọn káàkiri pẹ̀lẹ́nu gan pé before Friday ẹ wá bi tẹ́ fàbò sí, ẹ má jẹ́ kí Jímọ̀ kó lù bá yín nílé Haúsá láàrin ìgboro wọn. Gbogbo ọmọ ìyá wa ibikíbi tẹ́ bá wà nílé Haúsá,
ẹ lọ farapamọ́ sí ibi tí ààbò bá wà. Police station ni o lè bá rí ààbò ń bẹ̀. Ilé tẹ́ bá suspect pé kò sí ààbò ń bẹ̀ ẹ má lọ bẹ̀. Any police headquarter tó bá wà nínú state tẹ́ bá wà ibẹ̀ ní kẹ́ ẹ lọ. Ẹ má lọ síbi tí tó bá jẹ́ police post. Police headquarter òun ni kẹ́ ẹ wá kẹ́ ẹ lọ farapamọ́ sí kọjọ́ Jímọ̀ fi kọjá. Tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ ní Jímọ̀ tá a fẹ́ mú Ọlọ́run ṣe nìyẹn kò sí wàhálà ní Haúsá ni. Ṣùgbọ́n Jímọ̀ tí ń bọ̀ yìí ọkàn mi máa ń pòrò ìwé lórí Jímọ̀ yẹn ní trust anything can happen. Fún wa bá ti fa wàhálà yẹn lọ nílé ní Jímọ̀ tó kọjá ìbọn torí ìtùnú àwẹ̀ ní òde fún ó jà torí ọdún tó fẹ́ ṣe. So látọ̀ ìgbà tá a sì ti parí ọdún tí kí ní ìtàn ni wọ́n ti ń ṣèpàdé káàkiri táwọn èèyàn lè rí wọn. Ìdí rẹ̀ ta fi mú mẹ́sẹ̀gì wa ẹjọ́ torí Ọlọ́run ẹ farapamọ́ ẹ fún ara yín láàbò tó péye ẹ dẹ̀ pass mẹ́sẹ̀gì sí mẹ́sẹ̀gì yìí lọ ẹjọ́ nítorí Ọlọ́run ọba ò ní ṣe ẹrù wa ẹlẹ́rù o ẹrù wa ò ní di ẹrù ẹni ẹlẹ́ni o ilé wa ò ní di ilé onílé o ẹjọ́ nítorí Ọlọ́run ààbò tó péye ẹ wà kó tó dijọ́ Friday tá a fẹ́ mú anywhere tẹ́ bá wà nílẹ̀ Haúsá anywhere ẹ tó bá dẹ̀ léèyàn lọ́hùn ẹ pè wọ́n lórí aago kí wọ́n wá ààbò fẹ́mi wọn before Friday anything can happen ẹjọ́ nítorí Ọlọ́run ọba wọ́n ń gádà tìbọntìbọn ìjọba wọn rí wọn bí tó ti ń gádà àwọn sọ̀rọ̀ o mo bẹ̀ yín ni kò ní jù bẹ́ẹ̀ lọ federal government Nàìjíríà náà táwọn náà bá wá ní ẹ̀mí Nàìjíríà sì jọ wọ́n lójú káwọn náà ó gbégbèsè ṣùgbọ́n ẹ má dòde ìjọba ọ̀rọ̀ tí mi lójú báyìí lọ. Tura ta kai bango na rantse da Allah ba za mu yarda da irin wannan cin mutuncin da ake mana ba billahi allazi la ilaha illa huwa abinda ake mana a Edo State ba za mu yafa wannan abin ba wallahi Allah mu za ku ci amma tura ta kai bango na rantse da Allah ba za mu yarda da irin wannan cin mutuncin da ake mana ba billahi allazi la ilaha illa huwa abinda ake mana a Edo State ba za mu yafa wannan abin ba wallahi Allah mu za ku ci amma tura ta kai bango na rantse da Allah ba za mu yarda da irin wannan cin mutuncin da ake mana ba billahi allazi la ilaha illa huwa abinda aka mana a Edo State ba za mu yafa wannan abin ba wallahi Allah mu za ku ci amma tura ta kai bango na rantse da Allah ba za mu yarda da irin wannan cin mutuncin da ake mana ba billahi allazi la ilaha illa huwa abinda aka mana a Edo State ba za mu yafa wannan abin ba wallahi Allah mu za ku ci amma tura ta kai bango